Mo kí yín onílé lóko lọ́nà lẹ́yìn òdì ẹ̀yin yá mi bàbá mi pé ẹ káalẹ́ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ etí tẹ̀ fi ń gbọ́ wà nídìí bákan náà ojú tẹ̀ sí fi rí wa náà kò ní fọ́ láṣẹ̀dùà ẹ ò mà nírò ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Èmi náà mọ̀ pé ìròmí kíní kan tó ń jó onílù rẹ̀ ó ń bẹ nínú omi ni torí tí kì bá ṣe bẹ́ẹ̀ ni báwo ni irú Sultan Sokoto ó lè máa bá àwọn ọba ilẹ̀ Yorùbá sọ̀rọ̀ anyhow pé kó gba ṣàríà lọ. Ẹ wo ẹyẹ ọmọ Yorùbá ìròyìn ayọ̀ ti dé ẹ jẹ́ ká máa jó mùkúlùmù kẹ́kẹ́ nítorí wípé Ọlọ́run ti ṣe ń tá a tún fẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí àṣírí ti tú o wọ́n ti náwó gan Sultan Sokoto àṣírí ti tú àṣírí ti tú o kódà ó ti jẹ́wọ́ o bó dẹ̀ ṣe wáyé kọ́ bá wa investigate ẹ̀ dáadáa nítorí a mọ̀ pé ó lẹ́bọ̀ lẹ́rù ìdí tí mo sọ pé Sultan Sokoto yìí ó lẹ́bọ̀ lẹ́rù gbogbo ọmọ Yorùbá ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ ló máa ń kómorò wá mo fẹ́ dá yín padà sí 2021 tí ẹ ò bá gbàgbé dáadáa ní 2021 nígbà tí àwọn Fúlàní tí wọ́n bẹ̀rẹ̀ sí ní hu ìwà wèrè wọn tẹ́ pé wọ́n ń hùwà láabi wọn ṣé ẹ mọ̀ pé Sultan Sokoto jáde síta tó dẹ̀ sọ̀rọ̀ Sultan Sokoto jáde síta tẹ́ ẹ bá gbàgbé dáadáa ẹ jẹ́ gbé yín débẹ̀ ìgbà tí àwọn boko tí wọ́n ń hùwà láabi wọn tí wọ́n pààyàn tí wọ́n ń gbéyàn tí wọ́n ṣe oríṣiríṣi bó ṣe wù wọ́n Sultan jáde ó sọ̀rọ̀ o tó fi ń jẹ́ kó yé wa wípé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ bá àwọn boko jà nítorí tó bá bá àwọn boko jà wọ́n ní Allah ló ń bá jà ṣẹ́ẹ̀rí ṣé ibi tẹ́ ti mọ̀ pé òun gan lẹ́bọ lẹ́rù nìyẹn ó ní Allah ló bá jà ṣé Allah ló ṣèkà ṣé Ọlọ́run mi ìgbà tó sọ pé gbogbo ohun tí mo dá dáradára ṣó ní mo ní kẹ́ máa pa àwọn èèyàn bíi tiyín ṣé ẹ mọ̀ pé Sultan Sokoto ó ní agbára gbẹ̀ láti lè stop ẹ̀ kí ó tó wọ̀ sí báyìí ṣùgbọ́n ìgbà tó jẹ́ pé òun gan ti kì wọ́n lẹ́yìn ìgbà tó jẹ́ pé òun gan lára gan ti gbé ó ti fún wọn lágbára pé ẹ máa jẹ wọ́n lọ lógúnlógún ẹ máa jẹ wọ́n lọ lọ́gbọ̀nlọ́gbọ̀n ọ̀nà dàtọ̀ ṣe ni má sọ bẹ́ẹ̀ ọ̀nà dàtọ̀ kan wọn ò ṣe ní balẹ̀ òun gan lára ti jẹ́ ká mọ̀ wípé ẹni tó bá pa boko wípé ó fẹ́ rí ìbínú Ọlọ́run so àwọn complain pé àwọn agbésùnmọ̀mí ń jáde à ń complain pé àwọn làkúdà wà sí ń jáde nígbà tó jẹ́ pé orísun wọn gangan ẹni tó fún wọn láyè gan ni Sultan Sokoto ṣé ẹ rídìí tí mo fi sọ pé ó yẹ kó yẹ òun náà wò torí ó lẹ́bọ̀ lẹ́rù bẹ́ẹ̀ ni ó lẹ́bọ̀ lẹ́rù ṣé ẹ mọ̀ pé pẹ̀lú ìwà wèrè ẹ̀ náà tó wù ú gbà yẹn àìpẹ́ yìí ló tún wá dúró tí gbogbo ọmọ Yorùbá lórí kábíyèsí ọba ilẹ̀ Yorùbá pé ṣẹ̀ríà lọ gbọ́dọ̀ wọlé Yorùbá ṣé pé àwọn ará bíi ẹ̀hànnù àti ọ̀daràn ló pọ̀ jù nínú wọn ṣé ẹ rí i pé wọn ò nífẹ̀ẹ́ Yorùbá bí kò ṣe pé kí wọ́n jẹ ìlú wa run bẹ́ẹ̀ ni gbogbo èrò oríwo ojú pé kí wọ́n jẹ ìlú wa run lọ gbogbo àwọn kàbáàsì Fúlàní wọn ò ní nǹkan ìrònú gidi lọ́kàn wọn ò ní èrò gidi lọ́kàn sí gbogbo ọmọ Yorùbá ṣe rí pé kò ní ìdíkà ìṣẹ̀ máa dára wa láàmú àwọn wo ló ń rán àwọn boko àwọn wo ló ń lo agbésùmọ̀mí ìjọba ló ń lò wọ́n ìkíní kan ló ń lò wọ́n ṣe rí sí pé Sultan gan alára gan òun gan nípinnu ẹ̀ tẹ́ ẹ̀ bá gbàgbé iṣẹ́ ẹ̀ mọ̀ pé lára àwọn kàbáàsì lára àwọn àgbààgbà Fúlàní jáde ló sọ̀rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta nípa àwọn boko ìyẹn Gúnmi ni o ṣé ẹ mọ̀ pé Gúnmi náà sọ̀rọ̀ nípa àwọn boko tó ń jẹ́ kó wá pé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ pa àwọn boko ó lẹ́ni tó bá pa àwọn boko pé ó ṣe tán àti ríjà wọn kí la máa ń dára wa láàmú sí kí ló dé tá à ń wá ohun tí ò sọnù ṣé ẹ mọ̀ pé Gúnmi náà sọ tó ní ọ̀ gbọ́dọ̀ pa boko nílẹ̀ Nàìjíríà pé ẹni tó bá ṣe bẹ́ẹ̀ tó dọ́rú ẹ̀ wò àwọn á kọjú sí bá a jà now Sultan náà ṣerú ẹ̀ ó ti sọ tẹ́lẹ̀ Gúnmi náà tún fìdí ẹ̀ múlẹ̀ wípé bẹ́ẹ̀ ni àwọn làwọn ń lò wọ́n
ibi tá ti mọ̀ pé àtàwọn Kabas àtàwọn Boko Boko àtàwọn agbésùmọ̀mí gbogbo wọn àwọn ló ń ṣiṣẹ́ fún àwọn aráabí. Bẹ́ẹ̀ ni àwọn ló ń ṣiṣẹ́ fún àwọn aráabí torí tí kì bá ṣe bẹ́ẹ̀ ni báwo odidi Sultan láti lè máa gbé àwọn Boko Boko lẹ́yìn. Ẹ wá mọ̀ pabambarì ní 2021 gbà yẹn tí àwọn Boko Boko ṣiṣẹ́ láabi tí wọ́n kó àwọn ọmọ Chibok girls. Ṣé ẹ mọ̀ pé ńgbà yẹn Nàìjíríà ní agbára láti break wọn láti ṣẹ́ wọn nígà tó jẹ́ pé wọn ọwọ́ tọ́dẹ̀ gbé yẹn wọ́n ti ṣetán láti run wọn. Ṣé ẹ mọ̀ pé Sultan wèrè yìí ló jáde ló sọ̀rọ̀. Sultan wèrè yìí ló jáde ló sọ̀rọ̀. Òun kedere ó ní ipò nínú armed force. Ṣé ẹ mọ̀ pé brigadier ní Sultan Sokoto ní Nigeria armed force. So tó túmọ̀ sí wípé ó mọ̀ọ́mọ̀ ó deliberately fi àwọn Boko Boko lẹ̀ láti run wá ni. Bẹ́ẹ̀ ni náà Sultan Sokoto jáde sọ yìí ká má parọ́ ológun ni. Army sójà gidi ọ̀gá àwọn sójà gidigidi ibi tẹ́ bá ti mọ̀ pé wọ́n mọ̀ọ́mọ̀ kóra wọn jọ láti lè run Nàìjíríà yìí láti lè run Yorùbá ni. Ẹ jẹ́ ká tẹ̀jíṣẹ́ àwọn èèyàn ṣé ti rí ìdí gbọ́dọ̀ gbára wa Yorùbá nation la fẹ́ no going back. Ọlọ́run á gbé wa dé ilẹ̀ Yorùbá wa o. Ọlọ́run ò ní jẹ́ ká ṣìṣe o. Bẹ́ẹ̀ ni Yorùbá nation la fẹ́ no going back. Yorùbá nation is the best way. Bẹ́ẹ̀ ni o and no going back is what we want. Olóyè Sunday Igboho Oòṣà àwọn ni bàbá wa àwọn láṣojú wa o tí Yorùbá nation mọ̀ Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. God bless Yorùbá nation. Ọlọ́run kó bùkún fórílẹ̀-èdè wa o. Sultan Sokoto wọ́n need láti investigate ẹ̀ kí àwọn Nigeria government kí wọ́n arrest ẹ̀. Bẹ́ẹ̀ ni Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá. Bàbá Tinubu ẹ bá wa ṣe léyìí nítorí Sultan yìí ó nílò láti ṣe kiri láti yẹ̀ lọ́wọ́ wò torí gbogbo eléyìí tí àwọn agbésùmọ̀mí pa wá lórílẹ̀‐èdè Nàìjíríà a ò lè mú mọ́ra mọ́. Ẹ pín orílẹ̀‐èdè ẹ jẹ́ kó ní kálukú wa ẹ jẹ́ ká lọ ní ọ̀tọ̀ọ̀tọ̀ àbí Yorùbá sọ pé àìsọ̀rọ̀ mẹ́ran kí ìkan kọ̀ọ̀kan pa. Yorùbá nation la fẹ́ o. Sultan Sokoto ẹ nílò ìwádìí gidi ẹ̀yin DSS mo sọ fún yín pé ẹ máa kọ́ anybody ẹ lọ bẹ̀rẹ̀ iṣẹ́ látọ̀dọ̀ Sultan. Ẹ wo ẹ̀yàn mẹ́rin bàbá mi Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún o. Ẹ bá wa like ẹ share ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ o. Ẹ jẹ́ ìyàwó èèyàn lọ́tí ló ti pé Yorùbá nation nìkan náà àbáyọ la fi ń sọ pé a máa bẹ ọ̀bẹ ẹni bẹ ṣe àtẹ́lẹsẹ̀ ó máa bẹ̀nà gbogbo ẹni tó bá láwọn ní dé òun láwọn ní dé bá. God bless Yorùbá nation. Ọlọ́run kó bùkún fún orílẹ̀-èdè mi ó dàbọ̀.